bínú ṣe kàn káyé lè rọ ọgbọ́n fún wa dé. ẹni tọ́lọ́hún bá gbáyé lé lọ́wọ́ ó ṣe lé ayé rẹ̀. ọlọ́ta wà ń bíbá so gbogbo yẹn la máa rí ní èní so ẹ káàbọ̀ sílé o mo kí gbogbo ilé adé o mo kí gbogbo yín o. Bàkọ́rí pé wọ́n bí wọ́n lọ́ta ìgbọ́n ọmọdé. Akíkanjú nìkan ọmọdé. Ìlú ọlọ́ta ọba rere. Ìjà mi dóró ríro. Àwa ló lọ́dọ̀ àdúrà. Àwa lọmọ onímọ̀ bá àjínà o. Àwa lọmọ ẹlẹ́sà lọ́nà. Ọmọ ìgbọ́mọdé àbẹ̀lẹ̀dà ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbéga. A ò rí tọ̀tà ṣe ọ̀tá o. Ìgbọ́mọdé àbẹ̀lẹ̀dà ìjà mi gbọ́dọ̀ wá o àìsàn. Àfẹlẹjà ìjàmìgbà tó wá, àfẹlẹjà ìjàmìgbà tó wá, àfẹlẹjà dàmìgbà. Kábíyèsí mọ̀rìbà bíbá mi nǹkan mọ̀ ṣe. Ọ̀ní ìrìṣà. Kábíyèsí mọ̀rìbà bíbá mi nǹkan mọ̀ ṣe. Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jọlẹ̀. Ọ̀jájá mọ̀ múrọ̀dì. Kábíyèsí ọba tí dọ́ba ládé ọba òwò ọba òwò ọba òwò ọba òwò ọba òwò Odùduwà òlé ọmọ olóko ṣe ọ̀nà lóde tí ìlera rẹ̀ lábàá pípípí ọmọ olóyè ìṣàkàn òòrì ìṣàkàn èyí tí ṣẹ̀ṣẹ̀ fún rẹ̀ wọlé gẹ́rẹ́gẹ́rẹ́ mi ẹ mọ̀ gbọ́hùn ẹnu mi dáadáa wọ́n pè é. Bọ́dún ọlọ́ọ̀fin bá ti dé o, àwọn ògbọ́dọ̀ bọ́dún jẹ́, ọ̀rọ̀ àṣírí o, ọdún ògbọ́dọ̀ bá wá jẹ́. Bọ́dún ọlọ́ọ̀fin bá ti dé o, ẹ̀yin ògbọ́dọ̀ bọ́dún jẹ́, ọ̀rọ̀ àṣírí o, ọdún ọ̀rí ìṣàbọ̀dún ọlọ́ọ̀ bí bá ti ilé o ẹ̀yin ò gbọ́dọ̀ bọ́dún jẹ́ ọ̀rọ̀ àṣírí o ọdún ò gbọ́dọ̀ bá wá jọ lọ́tà. Ọ̀dọ̀ bọ́dún jẹ́ ọ̀rọ̀ àṣírí o. Ọrọ̀ ajé kò lè tán láéláé. Èrò olú òyìnbó. Ó bọ̀ wọ́n lọ́jọ́ àtìlẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n ọgbọ́n. Èlú Ìbàdàn. Wọ́n bọ̀ wọ́n lọ́jọ́ àtìlẹ́ níbẹ̀ ọjà ní ẹ̀gbọ́n ọgbọ́n. Wọ́n gbé.
pàtẹ́wọ́ fún àwọn ọjọ́ láti ṣẹlẹ̀. Aṣápẹ́lẹ́ sì báyà ní lábúrò ẹ̀kọ́ fún wa. Wọ́n bá láyé lábí ìbátan rẹ̀ o, ìṣẹ̀rí làwọ̀ ìgbésẹ̀. Wọ́n bá láyé lábí ìbátan rẹ̀ o, ìṣẹ̀rí làwọ̀ ìgbésẹ̀. Ibi táwọn bá rì sí bí ọjọ́ ṣẹ̀rí dé kàbọ̀. Ibi táwọn bá rì sí bí o jẹ́sẹ̀. Ẹjẹ́ náà dé bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ o. Ọ̀gbọ̀n ó bá bàbá wọn ọ̀rọ̀ rẹ̀ o. Àwọn òfò ó bá bàbá wọn.
ọmọ ká fọwọ́ wà ká fàjẹ́. ọmọ olùkọ́ olùfà tó ká ká òṣù wa. ọmọ àgbò ìwọ́nù olùkọ́lọ́dọ̀ wọ́n ń kọ́kọ́ olùfúnfún rẹ̀. wọ́n ti pa àwọn bàbá ńlá wa. ọlọ́fin òkú fún mi ní ìrètí. onígbàgbé ọdún sí káyọ̀ olówó ayọ̀délé àdìgbòlú bàbá wa kábíyèsí kan ti gbẹ́sẹ̀ dín adékànbí ẹ̀yìn adé wá oṣù bá wọn o tẹ̀sí bá ní gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin lọ́balọ́ba ládéládé ìgbàlẹ̀ gbogbo ẹ̀yin òṣùgbó gbogbo ẹ̀yin alọ́baṣe gbogbo ẹ̀yin ọmọ ọlọ́fin gbogbo ẹ̀yin oṣù gbogbo ẹ̀yin ewùsì mo ṣe bá yín o aṣọ níwájú eléyìí dáṣepọ̀ ní dáṣepọ̀ fún mi agbára ọlọ́run olódùmarè tó dá àwọn bàbá wa náà ògún fún mi nírẹ̀lẹ̀ tí wọ́n gbé lẹ́sẹ̀ láti fi tán wá lọ wọ́n lọ tẹ̀ tó ṣiṣẹ́ rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú jáde lábẹ́ rẹ̀. bẹ́ẹ̀ni kábíyèsí báwa. wọ́n sì wọ́n ń jọba nípa ajára fún wa o. àṣẹ. àsìkò bàbá mi ṣe àlàyé àwọn òṣùpá lórí bàbá wa lórí àgbẹ̀sẹ̀ ọba ṣílọ̀ ní ìgbèkè ìsà. onímọ̀pára bàbá ìtàn bàbá àgbẹ̀ ẹ̀ṣẹ̀ kan ní ẹgbẹ́ àgbẹ̀ lásìkò ìjọba rí ẹlẹ́bọ tó fi tí wọ́n pè ní ọlọ́fin gbogbo ẹni wọ́n bá ti pè ní ọlọ́fin ẹlẹ́bọ tó fi ló jẹ́ ìgbàlá máa fi ọmọ àgbà ó ṣàṣeyọrí bàbá ẹ̀kọ́ wa jẹ̀gbẹ́ ó mo kí bàbá wa jẹ́rò àtẹ̀kọ́ àtàrọ̀ àtàrà ìdálẹ́ ò àtúbọ̀ nípẹ́ mo kí bàbá wọn lọ́tọ̀ọ̀tà ọ̀fọ̀tà ẹ̀ẹ́dẹ̀ káàbọ̀ ẹ̀kú ọlọ́fin látàrí wọ́n ti láti lọ wà ní ìnáwó ọ̀tún lọ́sì bàbá àbúsí lẹ́yìn mo kí bàbá wa lọ́fẹ̀ẹ́ lóòlù lẹ́yìn tó tẹ̀ lóyè lọ́sẹ̀ pọ̀ ọlọ́fẹ̀ẹ́ àgbègbè wa mo kí onígbà tí kú bàbá ìdí díẹ̀ ẹ̀kọ́ orílẹ̀ èdè ìlú bàbá kalẹ̀ mo kí àbúrò iṣẹ́ ìsúwa ìdí ẹ̀jùmá àjọlájọṣepẹ́ o àsìkò yìí àdùgbà sí ẹrú sí ìyàrá o lásìkò yìí ọlọ́wọ́ àjọba tó dà fún wa o ó wá fi àsìkò yìí ṣàdúrà fún bàbá wa tó wà jà lọ́lẹ̀ àgbáre ọba wa lórí ìgbéga dẹ́kàn àdìmúlà fàwórì náà tí wọ́n yà láìpẹ́ lórí àgbà àti ọ̀sálẹ́fẹ́ lórí mo kí gbogbo èèyàn ní ọba tẹ́wà ní àkójú ọba ẹ̀yọba látẹ̀lẹ̀ àbáwọ̀ ẹlẹ́gbẹ̀ àti ìjọba tó wà lórí ìjọba pátápátá mo kí gbogbo yẹn o àti olókùsù àti olókọ̀ tọ́ta mo kí pátápátá mo kí gbogbo ẹ̀yin olóyè wa láti ṣe rí ẹ̀kọ́ àdúró tí o àdúrótélé ọba àbúrò àti mo kí o olóyè ojú bàbá òun ní mo kí àti ọba àdúgbò wọn bàbá ọ náà bẹ̀yìn o ẹni iṣẹ́ ṣe púpọ̀ fún wa láàrin ọ̀pọ̀ ìyáwó ìjọba tí ń wòye láti ìlú náà ẹ̀tí ìlú ẹ̀kọ́ kan ń ṣe ọ̀rẹ́ náà ń gbìyànjú bí ọlọ́run bá wa parí láti lọ́tẹ̀ kan tí bàbá wa lórí ìlú àdé pọ̀ wọ́n fi wáyà ìwọ̀n tí ìtọ́lẹ̀ àwọn òní lẹ́yìn ẹgbẹ́ wa ẹgbẹ́ àwọn olùtọ́jà ẹgbẹ́ àwọn olùṣẹ́ ìfẹ́ kí báwa ṣe àkóso ẹ̀bá ní kò tó ṣẹlẹ̀ ẹ̀lú mẹ́rin kan wà nǹkan ètò àwọn orí òpadà kúrò kò sí kúrò ọlọ́fẹ́ fún mi níre ogun fún mi níre ni o kì í ṣe níre o níre wà ní Èkìtì o ire ẹ ló gbé láti ilé Ifẹ̀ bí
ní gàlà rẹ̀ nígbà tí ṣẹ̀lẹ̀ ẹ̀ o nígbà tó kúrò nílé Ifẹ̀ ní ọdún 1425. Ìtàn táwọn apá bá ṣe bá iṣẹ́ ìtọ́ta kà lóòwe o, iṣẹ́ ìtòyìnbó kọ́lẹ̀ o. Ìgbà táwọn òyìnbó dé ẹ̀tọ́ bá ní lọ́bìrì ọ̀lọ́wọ́ ẹ̀ tó bá sọ fún ọ náà ni wọ́n kọ sílẹ̀ o. Àṣìbá láyé wà bàbá wa àwọn sọ́ọ̀rù tí ó lè yàtọ̀. Ẹ jọ̀ọ́, afẹ́jọ́ àwórí tó ṣe kan. Kò sẹ́nìkan tó ń já àwórí tó jọ lọ́dún fún ilé o. Kúrò nílé Ifẹ̀ ní ọdún 1425 tó ká díẹ̀ dání. Ọmọ ọba ní nínú àwọn ọmọ ọ̀kan bí ọ̀kan bí ẹlẹ́gbọ̀n tó fún nínú àwọn ọmọ ẹ̀mí o. Wọ́n dẹ̀ ọdẹ apẹ̀rẹ̀ ní ó tún ṣọdẹ ó dẹ̀ tó jagun. Nígbà tó ó ṣọdẹ léṣe rí ó fa erin ibi tó ti ń ṣá erin lọ́pẹ̀ ní ìṣẹ̀rí ṣá erin. Erin ní àwọn ìkẹsàn ikún ajá yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀mọ̀tò àwórí tẹ́ ìpa nípa pípa ẹ̀fà títí lẹ̀kẹ́ máa gbọ́ wọn. Àwórí nípa pípa àgbélọ ní ẹjọ́ o. Ìyàwó méjì ló mú kúrò nílé Ifẹ̀. Mo tún tún sọ lẹ́ẹ̀kọ́ ikú ajá yìí, ikọ́ Àkẹsàn. Àkẹsàn ló bímọ níṣẹ̀rí. Ó bí òkú bí òkú lẹ́rù. Ìrọ̀ àwọn òkú Ọ̀jájá ti sẹ́kọ̀ tó kí ní ẹsẹ̀ lọ. Mo kí Ajérò Èkìtì. Mo dẹ̀ tún kí Ọlọ́fin Adóodò. Bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo dúpẹ́ nítorí ẹ wà lára àwọn tí ó jẹ́ ó bàjẹ́. Ọmọ Ọlọ́fin lẹ́yìn náà, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí onítẹ̀tìkù, lọ́wọ́ àwọn baálẹ̀, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóyè. Ọlọ́tà òsì ọba kékeré ilẹ̀ Yorùbá kìí ṣe ní ilẹ̀ Àwórì nìkan ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá, nítorí pé Ọ̀rúnmìlà ó wá sílùú Ọ̀tà, àwọn àjẹ́ ló gbé ìlú Ọ̀tà láti ayé ìwáṣẹ̀. Ó dẹ̀ ní ohun tó pín pẹ̀lú àwọn àjẹ́ pé kọ́ jẹ́ kí àwọn èèyàn tó máa gbé ní ìlú Ọ̀tà. Láti ìlú Ọ̀tà wọ́n ti mú Ifá lọ sí ìlú Ọ̀yọ́. Obìnrin Ọ̀tà òun ló bí Aláàfin Olúgbòmí, Aláàfin Ọ̀yọ́. Aláàfin Olúgbòmí ọmọ Ọlọ́tà rẹ̀. Tí n bá parọ́ ẹ máa já mi. Ṣùgbọ́n ibẹ̀ kọ́ lọ̀rọ̀ gbà lénìí. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá torí àwọn iṣẹ́ tí bàbá ti ṣe láti jẹ́ kí Àwórì kọ́ jẹ́ ẹyọ kan. Tí wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ lórí ẹ̀. Nítorí èyí, Ọlọ́tà ó máa jẹ́ unifying factor ni. Ọlọ́tà ò ní ta ìlú lápọ̀. Nítorí bàbá Ọ̀jájá the second, wọ́n jẹ́ mentor mi. Nígbà tí bàbá dé, bàbá ní àwọn fẹ́ jẹ́ kí
ìfẹ́ ó wà ní ilẹ̀ Yorùbá. Bàbá ní àwọn ò fẹ́ ìjà láàrin àwọn ọmọ Yorùbá. Bàbá ní àwọn fẹ́ jẹ́ kí gbogbo àjọ máa ṣe pọ̀. Bàbá ìyẹn ni mo ṣe kọ́kọ́ wá sọ́dọ̀ yín nígbà tí mo bá dé. Tẹ́ ẹ bá dẹ̀ rí ẹ̀rọ lọ́tà kó bá yàn jà pé bákan ò sí bákan, àfi àwọn tí ó fẹ́ gba ilẹ̀ wa, ìyẹn ni àwọn Ẹ̀gbá. Mi ò dẹ̀ bá wọn jà wọ́n torí àti ní understanding. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá. Bàbá náà wà lára àwọn tó dá sí ọ̀rọ̀ yẹn. Bàbá, mo tún dúpẹ́ lọ́wọ́ yín. Nítorí èyí, ọlọ́tà ò ní ṣọ̀tẹ̀. Ọlọ́tà máa kó gbogbo Àwórì jọ ni. Nítorí àrólé Oòduà tí ó fún mi nìyẹn. Bàbá, ẹ dẹ̀ rí pé mo ń ṣe iṣẹ́ yẹn. Nítorí ẹ rí pé ní gbogbo ilẹ̀ Àwórì èmi ò bá yàn jà. Èèyàn lè rò pé mò ń bá wọn jà o, ọba lè rò pé mò ń bá wọn jà wọ̀ tí Ọlọ́run rí inú mi, èmi ò bá yàn jà. Mi ò mọ nǹkan tí mo tún fẹ́ tí Ọlọ́run ò tí ì fún mi. Nítorí èyí kí ni mo wá fẹ́ bá yàn jà fún? Because bá ní kí ni àwọn èèyàn ń gbé ṣe nílé ayé, even lórí ìtìwé, mo kàwé, mo di professor. Nínú mi ò pariwo, mi ò ṣe wàhálà kí n tó rí jẹ, kí n tó rí mu. My first son at 24 ó ti gba PhD at one of the best universities in UK. Mo tún wá fẹ́ báyọ̀ jà. Ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ yìí, èmi ò báyọ̀ jà o. Èmi ò dẹ̀ ní báyọ̀ ṣọ̀tẹ̀. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, Àwórì à ń lọ sókè. Nítorí ọ̀tẹ̀ ó ti mú wa sọ nǹkan nù. Ó ti mú wa sọ nǹkan nù gan-an ní. Ẹ wo ìlú Èkó. Kí ọmọ bá máa ṣe ẹrú. Ẹ wo Ògùn náà nítorí ọ̀tẹ̀ ọmọ bá ń ṣẹrú. Ó yẹ ká ronú gbọ́dà, ó yẹ ká ronú. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará mi, ẹ jọ̀ọ́ ọ̀tẹ̀ ò ní gbé wa níbi tá a fẹ́ dé o. Mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká sọwọ́ pọ̀. Nítorí tó bá yẹ pé Ọlọ́fin Ògún fún mi líre náà ó sí ọ̀tẹ̀ ni ní débi tó wọ́n lọ yẹn. Fọwọ́sowọ́pọ̀ ká ṣe as teamwork. Ẹ rí àìmọye àwọn tó ti kó sí wa láàrin tá a ti sọ gbogbo nǹkan ní wa ti sọnù. Irú ìlú Èkó yẹn àwọn Haúsá ló wá ń jẹ chairman port authority. Ṣé báwa lọ lómi àwa lálẹ́kọ̀ọ́ àròrí débẹ̀? Nigeria Port Authority ìjọ wo l'Àwórì kọ́ jẹ MPL àfi ló ní tẹ̀ ló jẹ chairman? Kò sí. Láti ẹ̀wọ́ láti kékeré bẹ́ẹ̀ ìjọ wo wá ní Àwórì jẹ gọ́ọ̀nà lẹ́kọ̀ọ́? Kàkà bẹ́ẹ̀ ni first five even up to 10 position ní Èkó sí kò sáwórí bẹ́ẹ̀. Tẹ̀bá dẹ̀ wo ọ̀dọ̀ wa ní Ògùn State náà a lọ bí gbọ́ngàn ẹjọ́ tí lọ náà nǹkan tó yẹ ká fèsì sí ni ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ rárá. Ọlọ́run á dúró tì wá. Ẹ ṣé lọ. Àwọn ọmọ Àgbódèrè pátápátá ní ti ilé tókó. Èrè náà ni Olúfà. Mo tún kí gbogbo
àwọn ọmọ Olúfà pátápátá. Oṣù tó wà lẹ́yìn ẹ̀ náà ni wọ́n pè ní oṣù màrè, oṣù tó mọ́ àrè, olóògùn tó mọ́ àrè. Ó wà nínú nǹkan tí òkú fún kíkéré fi ṣe agbára. Ojúfẹ́ òun náà ni gbogbo wa ti lọ. Inú mi dùn, ayọ̀ mi kú púpọ̀ púpọ̀ nígbà tí mo rí gbogbo àwọn ọmọ Àgbódèrè tàbí àgbo lóòótọ́ àti lódodo ẹ máa rò pé bóyá èrè mo sọ, ó ń ṣe èrè Olúfà. Ìran baba ńlá baba yín òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run Olódùmarè àtúbọ̀ máa bá mi lọ́ra ẹ̀mí yín. Ìgbà tí inú yín dùn, táyọ̀ yín kún, gbogbo àwọn ọmọ ọlọ́fin ṣe tẹ́kí ijó mọ́lẹ̀, tẹ́kí ayọ̀ mọ́lẹ̀, orí mi wú. Inú mi dùn, ayọ̀ mi púpọ̀ púpọ̀. Ẹ wá máa wo òde síjà o, kò sí èdè àìyedè kankan. Ọlọ́run Olódùmarè tó fífẹ́ sáàrin yín, agbára Ọlọ́run á túbọ̀ máa gbòòrò sí ni o. Ibi ni mo jókòó sí tọ́lọ́ta fẹnu kù mí ní etí o, tó ní kábíyèsí Ọ̀jájá ju gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń lọ́dún tí ó rí mi wú. Ọlọ́ta ló sọ bẹ́ẹ̀ o pé ó dàbí ń gbòòrò wọn mú kan lọ nínú àwọn ẹbí mi. Ìgbé àtàtẹ̀ ló jọ Adélé báyìí o. Adélé ò ní ṣe mú, ṣùgbọ́n ta ló fojú ju Adélé ní gbogbo wọn báyìí. Mo wọ́n ló ṣe bẹ́ẹ̀ nígbà mi ò gbọ́ Ọlọ́ta. Ó ní ẹ̀ Ọlọ́ta kí lè sọ iná. Ẹ tún sọ, ó ní kábíyèsí Ọ̀jájá, àní ó dàbí ẹni pé mo fẹ́ mú kan nínú àwọn ẹbí mi nínú àwọn ọ̀dọ́ mi. Ibi tí ayọ̀ mi kò dé ni wípé ẹ̀yà kan náà ni wá o. Kábíyèsí Alágbàdo, kò sí ìjà, èmi ju ìwọ ojú mi, ètò wà bẹ́ẹ̀, ètò wà lẹ́ka òjìrì. Ẹni tó bá tún lóun fẹ́ tó, ìtàn wà lọ́dọ̀ àwọn babaláwo tó pọ̀ fà hàn-án. Ó wà ní ibẹ̀ ní ẹsẹẹsẹ. Ifá ò parọ́ ọ̀pẹ̀lẹ̀ ń ṣèké o. Tọ́rọ̀ bá dojúrú, a máa bilẹ̀ léèrè. Ilẹ̀ ò ní kọjú mọ́ wa o. A ní kejú lẹ̀ múlẹ̀ o. Kábíyèsí Alágbàdo, ẹ̀kọ́ òkè mo fẹ́ fi dá yín lójú pé kò sí èdè àìyedè kankan. Ijó la máa jó, ayọ̀ la máa yọ̀. Ọlọ́run kò tẹ̀lé fún kábíyèsí Oníṣẹ̀rí Ọlọ́fin. Wọ́n súnmọ́ mi púpọ̀ púpọ̀, mo lè fẹ́ràn wọn torí ètò ìyájọ́ bẹ̀rẹ̀ ni. Ọlọ́run wá gbé Ọlọ́ta dé, mo wá rí akíkanjú tó ń jẹ́ ní ilé yẹn wá sọ sí mi lọ́kàn pé Ọlọ́run ṣe fún wọn ní wọ́n ṣe sáńgún, àwọn lè sá lọ sódò, sá lọ sílé pẹ̀lú Aṣíwájú Gold. Ọdún karùn-ún tá ń ṣe rè, ọdún kẹrin rèé, ìkẹta ni àbí kẹrin ṣe. Ṣùgbọ́n àti
bẹ̀rẹ̀ láti bí ọdún 4 sẹ́yìn. Ọlọ́run dẹ̀ fún wa ṣe torí kò rí báyìí tẹ́lẹ̀. Iṣẹ́ tó rán mi ní o, mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Olódùmarè àti èyí máa jẹ. Ẹni ìtàn ni mí mo padà wá ní láti wá ṣe àtúnṣe. Torí àwọn ẹsẹ̀ fá tí àwọn baba ńlá baba yín kan kó lọ. Gbogbo 14 kìíní kan ìgbà wo ó ti wà tipẹ́tipẹ́ lẹ́yìn ìwà kókó tán ni lẹ́wọ́ afọjọ́ sílẹ̀ fi gbèdéke sí. Ó ju bẹ́ẹ̀ lọ mọ̀nà káyì. Ibi tí àwọn èdè àìyedè kéékèèké yẹn ti màmá wá ní. Pẹ̀lú bí Ọlọ́run ṣe kẹ́ alágbàdo tó àwọn kan tó bá jẹ́ pé àfújú ìlú tó dórúkọ méjì Èkó Lagos wọ́n ní rárá o kí ni alágbàdo sọ rí àtúndì ìjọ̀gbọ̀n. Ọlọ́run Olódùmarè olóòtú ìtàn àti òye lọ́wọ́ òtí tó ṣe gbogbo ẹ̀ ló máa rò sí. Ṣùgbọ́n ìfẹ́ fi dá gbogbo yín lójú ìkan náà ní gbogbo yín pátápátá. Ojú fẹ́ apátù apásì òǹlẹ̀yẹlé fi ń kórè wọlé òun fàfà ló ń fà á fún yín òun fàfà eré ajé kí ló ti ṣe jẹ́ pé ilẹ̀ Ọlọ́fin onígbogbo ọrọ̀ ajé ilẹ̀ Káàárọ̀ Oòjíire àti gbogbo Nàìjíríà ibẹ̀ ló wà. Ẹsẹ̀ fà tó ń dá fún yín ni gbogbo ìran Ọlọ́fin òkú fún mi ní tí olùyàn ò ṣàdé ọ̀pọ̀lọpọ̀ ẹ ti pẹ́ o ṣùgbọ́n ìpàṣẹ wà ń bẹ títí ó sọ káàkiri ní inú mi dẹ̀ dùn náà nínú ntí alágbàdo ti sọ ẹ ti sọ mọ́nà ilẹ̀ wa lè wá ẹ ti ẹ̀yin gẹ́gẹ́ ti sọ. Nìkan wà tó jẹ́ pé ràn ẹ̀ títí dọ̀la Síjú Adé Olúbùṣe alágbàdo la máa ń pè àwọn náà nílẹ̀ ìlú gbogbo ọ̀dọ́ yìí nígbà ibẹ̀ náà bí wọ́n sí wọ́n kúrò bẹ́ẹ̀ wọ́n ṣe pẹ̀lú àwọn ará Ẹ̀gbá wọ́n ṣe pẹ̀lú àwọn ará Ọ̀tọ̀ Àwórì. Wọ́n tún ṣe mọ́ gbogbo Ọ̀tà agbègbè wọn ní gbogbo bẹ̀yẹn títí tọ́lọ̀ fi gbé kí ọmọ wọn kó máa wọ̀ wá jẹ Ọọ̀ni nífẹ̀ẹ́ bí gbogbo wa ṣe wọnú ara nìyẹn. Tó o bá ṣe ibìkan ní ibùdó ẹ̀ ìgbébi tó tó sí okùn ní ibi tó ti wá tó gùngùngùn tó wá níbi tó ti wá tọ́lọ́tọ̀ bá ní ibi tí mo dó sí náà ní ibẹ̀ ní gbogbo wá ti lọ kó sójà yóò pa gbígbé ibi táwọn dó sí gbogbo yín náà lẹ́ni tó dó sí kí ló wá ń fa gbígbé ọ̀kan dúró ọ̀kan bẹ́ẹ̀ ju ọ̀kan lọ ìyẹn kọ́ la fẹ́ fojú sí. Rárá ẹ̀yin méjèèjì ti sọ ń mú ọ̀rọ̀ kọ́lọ̀ kó dẹlẹ̀ fún oníṣẹ́rí tó lọ ó ní bàbá ẹni sùúrù ọlọ́tọ̀ sáàgùn ó sáàgùn ẹ̀jẹ̀ kó ṣiṣẹ́ yìí o ọmọ tí mo ṣe ẹjọ́ ẹ má bínú ṣùgbọ́n gbogbo wa máa ṣe wá tọ̀ sójú kan náà.
wọ́n máa ń pè nǹkan ní quota system gbàtẹ́nu yóò kù báwo lè fẹ́ sọ pé MPA iṣẹ́ mi ò lè gbà bẹ́ẹ̀ ní àpapà àti wọ́n abẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn nílẹ̀ mọ̀ ṣọ́ tẹ bá wọ bẹ̀ ní ìṣẹ́ máa dá yóò gbàtẹ́nu sọ pé èmi yóò wò. Ilé-iṣẹ́ ibi tó pọ̀ sí jù òun ní Ọ̀tà ní gbogbo ilẹ̀ Nàìjíríà ní adúláwọ̀. Ọmọ yín mélòó ló gbà síṣẹ́ bẹ́ẹ̀? Ọmọ yín mélòó ló gbà síṣẹ́ bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin ọmọ òkú fún mi yíre ọmọ yín mélòó ló gbà síṣẹ́ bẹ́ẹ̀? Àmì kàmá àfẹ́tọ̀ adéjẹ́ká pẹ́lú pọ̀. Ìtọ̀tẹ̀lẹ̀ sọ ìkan náà ní gbogbo ibùdó ìṣẹ́rí pèsè rí ìṣẹ́rí rí àti gbọ́. ìbò bàbá bẹ́ẹ̀ nìkan kò jáde ó lè rojú ẹ jẹ́ ká sòwọ́pọ̀ ká fìnnú.